Aláròyé máa wí o. Àwọn aṣòfin ìpínlẹ̀ Rivers kan padà lẹ́yìn àwọn tó fẹ́ yọ Fubara nípò. Méjì lára àwọn ọmọ ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Rivers, Sylvanus Nwankwo àti Peter Abay, ti ké sí àwọn ẹgbẹ́ wọn láti tú èrò wọn pa lórí ìgbésẹ̀ yíyọ gómìnà Siminalayi Fubara àti igbákejì rẹ̀ Ngozi Odu nípò. Wọ́n pàrọwà pé kí wọ́n jẹ́ kí igun méjèèjì wá ọ̀nà àbáyọ mìíràn sí ìpèníjà òṣèlú tó ń mì ìpínlẹ̀ náà lògbòlògbò báyìí. Níbi ìpàdé oníròyìn tí àwọn méjèèjì ṣe lọ́jọ́ Ajé Monday, ọjọ́ 12 oṣù kìíní ọdún yìí ní Port Harcourt, ní Nwankwo àti Abay ti ṣàlàyé onírúurú àwọn lámẹ̀tọ́ nípínlẹ̀ náà tí wọ́n ti dá sí ọ̀rọ̀ yìí. Nwankwo, ẹni tó ń ṣojú àwọn èèyàn agbègbè Omuma nílé ìgbìmọ̀ ọ̀hún, ṣàlàyé pé lóòótọ́ ni Fubara ti tasẹ̀ àgẹ̀rẹ̀ sí àlàkalẹ̀ òfin. Síbẹ̀, àwọn aṣòfin ní láti jèbùrẹ́ àwọ̀ olùgbẹ́bẹ̀. Bákan náà ni Abay, ẹni tó ń ṣojú àwọn èèyàn agbègbè Degema, sọ wípé àwọn pinnu láti pa òun dà látàrí bí àwọn àgbààgbà àtàwọn orí adé káàkiri ìpínlẹ̀ Rivers ṣe ń bi àwọn láti ṣe sùúrù lórí ìyànnípò náà. Ó ní ẹ̀dá pípé kan kò sí níwọ̀n ìgbà tó sì jẹ́ wípé ẹlẹ́ran ara ni gómìnà àti igbákejì rẹ̀ jẹ́. Ó di dandan kí àwọn tẹ aṣọ àgbà mọ́lẹ̀, ṣùgbọ́n ohun tó bójúmu ni kí àwọn aṣòfin tó kù kí wọ́n foríjì Fubara àti igbákejì rẹ̀. Àwọn aṣòfin méjèèjì wá rọ gómìnà láti máa ṣọ́ra ṣe tó bá ti bọ́ nínú eléyìí. Wọ́n ní láì kò gbọ́dọ̀ tú hùwà tó tako àlàkalẹ̀ òfin ilé wa mọ́. Tí ẹ ò bá gbàgbé, ọjọ́bọ̀ Thursday tó kọjá, ìyẹn ọjọ́ 7 oṣù kìíní ọdún 2026, ní àwọn aṣòfin ìpínlẹ̀ Rivers jókòó tí wọ́n sì kéde wípé àwọn ti bẹ̀rẹ̀ ìgbésẹ̀ láti yọ Fubara àti igbákejì rẹ̀ nípò. Ẹ̀sùn méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n kà sí Fubara lọ́rùn. Gbogbo àwọn aṣòfin 26 ni wọ́n sì fọwọ́ sí wípé kí wọ́n yọ wọ́n. Florence Babasola ló ṣe àkójọpọ̀ ìròyìn yìí fún ìkànnì Aláròyé Online TV.